الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين أكرمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ìṣẹ́jú márùn-ún nílò. أكرمكم الله. ọ̀rọ̀ aláwọ̀ ẹsẹ̀ tí ó pẹ́. èyí táwọn àlùfáà wa ti sọ mélòó la múlò ń bẹ̀. إن شاء الله. mẹ́yàn bá débì kan nísìnyí for example bíi lọ́ńchì tá à ń ṣe lónìí. bẹ́ẹ̀ bá jọ́rọ̀ yẹn pọ̀ jù àwọn tí wọ́n jòkó gan ni wọ́n máa sọ fún yín wípé ẹ dákun ẹsìn tẹ́sí afẹ́gbórin. بني النسان من الكلام لأنه. dèdè àsìkò tí wàá lò ikú mẹ́ja ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa farabalẹ̀ yìí yá wa ọlọ́run ó sùn lè tó farabalẹ̀ fún yín. بني النسان من الكلام لأنه. a kí ọlọ́run ọba tó tóbi tí ò sírù rẹ̀. أدب الكلام أحمده في آثاب. mo rò pé àwọn tí wọ́n mọ rírì orí ọlọ́run nínú ayé wọn bẹ́ẹ̀ ń kalẹ̀ yìí ìrẹ́yìn ẹgbẹ́ tí tóbi bọ́lá ń fi aláwọ̀ á kẹ́. الله أكبر لم يولد ولم يلد. yóò dà fún ọmọ náà. ما كان يشبهه في ذاته أحد. ما كان يشبهه في ذاته أحد. ọ̀rẹ́ mi aróńdó ní ẹ̀kọ́ àtìyín bọ́ yìí. الله أكبر لم يولد ولم يلد. ما كان يشبهه في ذاته أحد. ما كان يشبهه في ذاته أحد. lẹ́yìn tá a kí ọlọ́run tán àlùlà ìpín iná nù fa. لقدره في الحق مرسل. ẹni báwo bá nábì òní sunkún lórí ọmọ rẹ̀. يعلو به مذ كان طفلا وينعل. ànábì wọn dákọ̀. يعلو به مذ كان طفلا وينعل. bọ́ bá tẹ̀lé yẹn ganu àṣẹbi tó yẹ kéèyàn ganu sí òun ni kéèyàn máa yọ̀bọ̀ àná Muhammad. فصلي على من كان نورا إلى الهدى. mákè nù ọ̀tá bá lọ ganu máa sọ fún ọpẹ́nu tí wọ́n ga ìwọ́n gà síbi yọ̀bọ̀ àná Muhammad. صلى صلاة لأحمد. lẹ́yìn tá a kí ọlọ́run tá a kí ànábì gbogbo àwọn ẹni ọlọ́run àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn. آمين. àwọn tí wọ́n ṣẹ́kù tá à ń jẹ́ àlùbáríkà wọ́n bẹ̀rẹ̀ látòrí àbá mi Maulana Sheikh Abubakar bàbá wa ànábì lónìgbà ọlọ́run dákun má fa burú sàbá mi ẹ dákun ẹ bá ń ṣe àmín. آمين. gbogbo bẹ́ẹ̀ ti ń pè wá yìí àlùbáríkà ẹnìkan kan kọ́ àlùbáríkà bàbá wa ànábì lónìgbà ni. àlékún àlàáfíà tó nara tán ọlọ́run bá ń ṣe fáwọn ẹ̀fọ́ wa. آمين. ọ̀làgbàrà la hawla. ولا قوة إلا بالله. náà mo kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀ wá ń kalẹ̀ tí n bá ti dákọ̀ ọ̀yàn méjì mo fi kí gbogbo ẹ̀yin tẹ̀ wá ń kalẹ̀ bàbá wa Alhaji wa tẹ̀lé Wasiu àlùlá ńlá. مني سلام على أهل السلامنا. ájì wa kú mẹ́jà ń bẹ́ ń bẹ́ bàbá tèmi dire nu sẹ́kọ̀n làbáyíkà ẹ̀ ní bàbára síbú. سلام. ájì wa ọláyíwọlá ajíkòbí ọmọ ọlọ́jọ́ bí ònínú. مني سلام. bọ́dà wa ni wọ́n jòkó yìí ní sàkẹ́lẹ́ ẹ̀ ní bàbára síbú. مني سلام
Mo fi dàyé tí mo dákọ̀ àwọn mo fi kí gbogbo jàmáà lọ́kùnrin tó wà kalẹ̀. Amínà. Jalasul khuluq tahiyati. Ládàásà mo wá kí ọ̀gá wa Alhaji wa Taofiki Olúwakúnmi ní màgbára ṣe bú. Àmín. Khayrul wara jalasul khuluq tahiyati. Mo kẹ́yìn ìyá wa ẹ̀sẹ̀ má kì í bẹ́ẹ̀ bá kì í yóò sì kàbùkù ìyá wa ìyá pọ̀ mọ́nù kálẹ̀ hùn. Innal hayata bilan nisa'i fana'un. Ọlọ́mọdé ń kọ̀ síra mi Alhaji wa Abdul Fatai. Minhu Òṣùpá oníwákà. ya qaumana fanisa'un. Ọlọ́pàá wọn fẹ́ràn obìnrin náà bí jòkó síbi táwọn obìnrin wà. Innal hayata bilan nisa'i fana'un. Mo fi yá kàn mọ́ mo fi kí gbogbo jàmáà lóbìnrin pé salamu alayki wa rahmatulahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Náà láàrin ìṣẹ́jú mẹ́ta tó kù. Ní tí mo fẹ́ fi bá gbogbo ayé sọ̀rọ̀ lónìí. Kí ló dé tí gbogbo wa tá à ń wá ayé? La ilaha illallah. Tá a bá rọ́kùnrin, tá a bá rọ́bìnrin, tá a bá rọ́mọdé, tá a rágbàlagbà, ó ń kálukú ayé yìí náà ni wọ́n lé. Akẹ́ àwọn bàbá wa Maulana Sheikh Abdul Fatai. Bàbá wa. Àmín. Bàbá Nàbí lọ́dọ̀ Ọlọ́run. Gbàlagbàlà la hawla. Wala quwwata illa billah. Kí ló dé tá à ń wá ayé? Ayé tá a lè bá tí gbogbo wa sì ń wá káàkiri. Ya aqallu minal qalili. Yọ̀dà fún ọmọ làkúndé. Asiquha aqallu minas thaqili. وآثقها أقل من الثقيل. Àwa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu ẹnìkan kan máa gbé Ọlọ́run lèmi ń wá. Bá ti digbá bá ti dàwọ ayé ló ń kálukú wá ń wá káàkiri. يا الدنيا أقل من القليل. Alula ìwọ ayé yẹn ti wá pọ̀ débi wípé àwọn èèyàn sí lọ́hùn máa ní sí. Bá ti lówó bá ti gun mọ́tò bàǹbàǹbà tá yóò máa rò pé àwa là ń bọ̀ wáyé èèyàn níbọ̀ ṣé tí yóò bá gun mọ́tò èèyàn ti dèèyàn ni. وآثقها أقل من الثقيل. Ọ̀nà mo wá fẹ́ sọ̀tàn ká fún gbogbo òwò tó ń wá ayé kó o fi mọ̀ wípé ò lè bá o. لا إله إلا الله. Ayé tẹ́ rí tá à ń wá tá à ń dààmú pé abẹ́ kọ́lé látàrí kòtókòtó á wà bára wa nínú kòtò. إله إلا الله. Fẹ́lá mú bẹ́ yí àdúnìyé. يا الدنيا أقل من القليل. Tí ìbáralù dàgà ní kálẹ̀ yìí kì máa ń lọ. وآثقها أقل من الثقيل. Àbùkù ní kẹ́ni tó pé èèyàn máa sì ń jòkó pé èèyàn máa sì wá sí. وآثقها أقل من الثقيل. Ìrádọ̀ Ọlọ́run kan tí mo rí lára Bọ̀dágà ní إن شاء Bọ̀máyé le. Bàbá dé yìí ní ìsìn gbogbo àwọn tá a fẹ́ sí kílè yá làwọn là ń ṣèdánwò. Ẹ wo tọrọ la wọ̀. وآثقها أقل من الثقيل. Bí bàbá Gani náà fi sàárì kọ́sẹ̀ nù ayé rẹ̀ kí ló dé tó ń wá ayé tó ń lé ayé tó lè bá. وآثقها أقل من الثقيل. وآثقها أقل من الثقيل. Ẹni Ọlọ́run kan bẹ bàbá kan bẹ. Ọfẹ́ ìyàwó wọn sì fẹ́ràn ara wọn púpọ̀. لا إله إلا الله. Ìyàwó náà wá kú ó wá fi ọmọ kan lẹ̀ fún tí ń jọ́kùnrin. Dákun wọ́tọ̀ wáyé ṣẹ́jú méjì yìí farabalẹ̀ kọ́ gbọ́tẹ̀ yìí. إن شاء الله. Nígbà tí ìyàwó yìí wá kú bàbá yìí fẹ́ràn ìyàwó òun púpọ̀ ó wá jẹ́ ìbànújẹ́ ọkàn fún un. Ìwà ń banújẹ́. Bàbá yìí wá ní pẹ̀lú ògùn Ọlọ́run ọmọ ẹyẹ ọ̀kan tó fóun yìí. Òun ò rí wípé òun tọ́jú rẹ̀ débi tọ́pẹ́. إن شاء الله. Àwa tó táìmù kan bàbá yìí wá ní ẹ̀gbọ́n gbọ́mọ bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni. Àwa lọ lè mú arábìnrin kan wá kóun fẹ́ kí ọmọ òun fẹ́. Nígbà tí ó gbé ọmọ náà dọ́dọ̀ ọmọ náà ọmọ yẹn ń sọ fún bàbá pé eléyìí ẹsẹ̀ choice mi sọ ma pé choice mi tẹ́ kó mi. وآثقها أقل من الثقيل.
واثقها أقل من الثقيل. ọmọ alájà choice ń bẹ nú obìnrin ìwọ kẹrọ obìnrin pé ọmọ yìí fáyín ó rẹwà ọwọ́ pé báwọn náà pé ẹja máa fẹ́ ra wa ó sì gbé e sílé tí máa ń dà fún ọ tẹ́lẹ̀ tó bá gbé obìnrin mi sílé ó lè má dà fún ọmọ. واثقها أقل من الثقيل. bá a sọ fún wa pé obìnrin fáyín lèyẹn máa fi rórí ìrẹsẹ̀ ó bí obìnrin mi tó fáyín sínú ilé tó bá gbé e délé tá tí máa ń dà fún ọ kò sì ní dà fún ọmọ. لا إله إلا الله. èyí ni wọ́n wá wò pé obìnrin yìí fáyín nìkan lọ fẹ́ fẹ́ èyí kọ́ lọ fẹ́ jẹba tó bá pàdé obìnrin ó súnmọ́ àwọn ẹni ọlọ́run tó mọ̀ nǹkan wò dáadáa. وآثقها أقل من الثقيل. ẹni báyọ̀ bá nábì òní sunkún lérí ọmọ rẹ̀. وآثقها أقل من الثقيل. ọmọ yìí wá lọ níjọ́ kan ájúwà á. látàyè ọ̀gá àgbè yìí làwọn àbá mẹ́dì yìí náà ti ń ya fídíò wa. إن شاء الله. wọ́n wá bá gbà mú lánàá wọ́n bá gbà mú lónìí tó bá dọ̀la ọlọ́run má kàn yín lábùkù. آمين يا الله. ọmọ yìí wá jáde ọmọ bàbá yìí ó wá jáde lọ́jọ́ kan ibi títí wá ń lọ ní wọ́n ń gbọ́ ohùn kan tí ń yóò tí ń sàṣàlátù fún àdán Muhammad. صلى الله عليه وسلم. ohun obìnrin náà ó rẹwà púpọ̀ bí tí ń yóò fún àdán Muhammad. ọmọ yìí wá lọ síbẹ̀ ọmọ arábìnrin náà nígbà wà arábìnrin náà wá padà sọ́dọ̀ bàbá rẹ̀ ó ní wọ bàbá mi mo ti rẹ́ni tí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé n tó bá wù mí ọgbọ̀dọ̀ wẹ̀yìn náà. إن شاء الله. mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi délé wọn. bàbá yìí wá gbéra àtọmọ rẹ̀ wọ́n lọ sílé àwọn arábìnrin tí mo ní sàṣàlátù fún àná Muhammad yìí. صلى الله عليه وسلم. àwọn tọ́mọ yóò bá ànábì òsín ní kálẹ̀ yìí. صلى الله عليه ìyá tún وسلم. nìyẹn. يا الدنيا أقل من القليل. sọ bẹ́ẹ̀ ni tí ń wáyé kó rọra. واثقها أقل من الزكيل. ẹnì kó o lè ṣe kankan fún yẹn tí o bá ṣe tọ́lọ̀ ń bá bẹ́ẹ̀ ṣe fún yẹn. واثقها أقل من الثقيل. bàbá yìí wá tẹ̀lé ọmọ yìí ìgbà tó wá dọ́dọ̀ arábìnrin yìí ọmọ náà wá Jamil ọrẹwà púpọ̀. nígbà wọn débẹ̀ bàbá yìí bá sọ fọmọ yìí pé ọ̀dà pé kankan ti ń ṣe wọ́n ọmọ mi. irú obìnrin tó báyìí báyìí ló ní wá bọ̀ tọrọ ìwọ ọmọ mi obìnrin tí ń wò yìí èmi tí mo jẹ́ bàbá rẹ nífẹ̀ẹ́. وآثقها أقل من الثقيل. olùkọ́ àwọn tó máa ń gbọ́ lọ́n tóbi wá nígbàlẹ̀. واثقها أقل من الثقيل. ọ̀rọ̀ yìí wá di wàhálà àti bàbá àtọmọ ọba dilé baálẹ̀. nígbà wọn délé baálẹ̀ ọba ṣàlàyé pétọ̀ èmi ni mo róbìnrin tí mo nífẹ̀ẹ́ bàbá mi bá tó láwọn ọ̀fẹ́ baálẹ̀ ní ẹ̀dùn sóńbẹ̀ nínú obìnrin wo. nígbà tí baálẹ̀ náà débẹ̀ tó rí arábìnrin yìí ọmọ yìí náà mú baálẹ̀ lójú baálẹ̀ ní eré yìí ti dàrú àti bàbá àtọmọ sẹ́rọ́bìnrin tẹ́ rí yìí èmi tí mo dúró yìí tí mo jẹ́ baálẹ̀ yìí nífẹ̀ẹ́ obìnrin yìí. وآثقها أقل من الزكيل. ẹ má wáyé má yá. واثقها أقل من الزكيل. wàhálà tún ṣẹlẹ̀ láàrin ọmọ àti bàbá àti baálẹ̀ wọ́n wá kó ẹjọ́ lọ sọ́dọ̀ ọba àlú gẹ́gẹ́ wọ́n kó ẹjọ́ lọ sọ́dọ̀ ẹni tó jọba àlú. ọba ní kí wọ́n lọ fàjà bó lóbìnrin náà tó ọyẹ ẹgbẹ́ mi zó ń bẹ̀ nígbà tọ́ba náà débẹ̀ torí arábìnrin tí mo ní yòókù àná Muhammad kábíyèsí náà ní kò sí tó jọ àti baálẹ̀ ni àti bàbá ni àtọmọ ni èmi tí mo jẹ́ ọba tí mo ba lérí ohun gbogbo mo gbẹ́sẹ̀ lárábìnrin yìí. وآثقها أقل من الثقيل. وآثقها أقل من الزكيل. ọ̀rọ̀ yìí di wàhálà wọ́n bá kó ẹjọ́ yìí lọ sọ́dọ̀ adájọ́. adájọ́ wa ní kí ni tó ṣẹlẹ̀ kí lẹ̀ ń jà sí. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ ń so ń bẹ̀. nígbà tádájọ́ náà dé bẹ́ẹ̀ òun náà rí bóbìnrin yìí ṣe rẹwà. adájọ́ ní àtọba àti baálẹ̀ àti bàbá àtọmọ ẹ má tara yín èmi adájọ́ nífẹ̀ẹ́ arábìnrin yìí. وآثقها أقل من الزكيل. وآثقها أقل من الزكيل. irú àwọn obìnrin bẹ́ẹ̀ náà ń bẹ láyé yìí téèyàn ó rí téèyàn sì máa nara yẹn nítorí wọn.
nígbà tọ́wọ́ yìí wá di wàhálà arábìnrin yìí wá sọ fún ẹ pé ẹ farabalẹ̀ nígbà gbogbo yín jà lórí mi pé ẹ fẹ́ fẹ́ mi ẹ sá ní sùúrù sáré bóun ti dúró yìí ẹ̀sáàmù tó ń wọ́n ṣe fún gbogbo yín ni wípé òun ó máa sá eré lọ wájú tóun bá ti wá ń sá eré lọ wájú ẹni tó bá rí òun mú nínú yín òun gẹ́gẹ́ ní ọ̀fẹ́ wò ṣùgbọ́n tẹ́ wàá ṣe fún mi ni wípé gbogbo yín yẹ́yẹ́ ò tẹ́ bá fẹ́ sá eré náà o ẹ bọ́ra yín sí òwò ni ẹ bọ́ aṣọ dànù ẹ bọ́ ṣòkòtò dànù yóò wá kú game fight nìkan nídìí yín. wà á fi kò ha àkọlù mìíràn ní zakili. kábẹ̀sí ni tó bá jásí pé kí n lè jèrè ọmọ yìí kò sórí ibú ń bẹ ọyẹ ìgbàdé oṣiadé ọyẹ ìgbàlẹ̀kẹ̀ ọyẹ ìgbọ̀pá gbogbo ẹ̀ ọwọ́ bọ̀ kalẹ̀ gbogbo ọwọ́ bọ̀ akọ́ wa bọ̀ rálẹ̀ torí kí wọ́n lè jèrè obìnrin. La ilaha illallah. arábìnrin yẹn wọ́n kọjú síwájú òun wá ń sá eré lọ ìwọ́n ń sá eré lọ ìwọ́n ń sá eré lọ ọba ló kọ́kọ́ gbé eré baálẹ̀ náà gbé eré bàbá gbé eré ọmọ gbé eré adájọ́ náà gbé eré wọ́n wá lé arábìnrin náà lọ. La ilaha illallah. níbi tí wọ́n kálukú wọn tí wọ́n ti ń sáré lọ níbi tí wọ́n ti ń sáré lọ ọmọbìnrin yìí ó ti gbẹ́ kòtò kan síbi tí wọ́n ti kọjá ibi tó kálukú wọn ti ń sáré lọ kábíyèsí ó bọ́ sínú kòtò bàbá ó bọ́ sínú kòtò níbi tó ti ń sáré lọ adájọ́ ó bọ́ sínú kòtò ọmọ ó bọ́ sínú kòtò. wà á fi kò ha àkọlù mìíràn ní zakili. olùgbà gbọ́dọ̀ tóbi jẹ̀má. wà á fi kò ha àkọlù mìíràn ní zakili. nígbà tí gbogbo wọn wá já sínú kòtò tán arábìnrin náà wọ́n wá dúró báyìí àwa ni ta ló fẹ́ fẹ́ mi nínú yín ó yẹ wá mú mi èmi mo dúró yìí arábìnrin yẹn wá ṣe wáàsí fún wa ó ní ẹ̀rí tó ṣẹlẹ̀ yìí èmi ni ayé tó ń kálukú yín lé tẹ́sì ní bátẹ́fì lọ ní bọ́lọ́. àkúrú nọ́ọ̀sì fìdúnà àgànnìyó fa iná fìlmà máa tí a fi ṣèwà ọ̀n. sọlá yìí tí wọn náà ń lé yẹn tó fẹ́ digbá tó fẹ́ dàwó. àkúrú nọ́ọ̀sì fìdúnà àgànnìyó. ẹlòmíì kọ̀ǹpìlìtì èèyàn ti wà ní gbogbo inú rẹ̀ torí kó lè dèyàn síbẹ̀síbẹ̀ náà kò dáa fún ọ náà. fa iná fìlmà máa tí a fi ṣèwà ọ̀n. ẹ bá ń sọ fún gbogbo ẹni tí ń wá ayé kiri bí ẹ bá wá wá kú wa ojú yìí ó rírì kúrì. àhàzọ́kà fìlítàkà sùrì àtúrọ̀ bá ń. bàbá Ṣẹ́kì Abọ́lájí bàbá Mágàjí ọlọ́run níjẹ́ ń bá padà sí ibú. wàhálì kàlám yẹ kó fi ṣìfà ọ́nì. ìsọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi náà ni wípé gbogbo ẹ̀yin tẹ̀ ń wáyé ẹ dákun ẹ wá àmọ́ níwọ̀nba. fìdá olùkọ́lùbí yóò ṣì kàlmánàyà. ọlọ́run níjẹ́ ń bá padà sí ibú àbáwá. kíkà lam yẹ kó fi ṣìfà ọ́nì. ẹ dákun ẹ já wáyé mọ́ níwọ̀nba. sọ́lẹ̀ ha tọ́bílà lùmọ̀mọ́ tì. ẹ má já wá wá kú wa nú ayé ẹ já wáyé mọ́ níwọ̀nba. adalmana ilà anáhù. tí wọ́n bá sọ pé ẹ̀kọ́ wo lẹ kọ́ lọ́dọ̀ Àbágàní lónìí tí ń ṣe lọ́ńchì òun ni wípé ayé tá à ń lé yẹn à lè bá o Àbágàní fún yín ní 20,000 ṣùgbọ́n